ẹ gbọ́ ná, kí ni ìtàn tó rọ̀ mọ́ àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá? Báwo ni ìlà àbàjà kíkọ báwo ló ṣe jẹ́ nílùú Ọ̀yọ́? Ṣé gbogbo ọmọ ọba Aláàfin ló máa ń kọ ìlà àbàjà sójú? Kí lẹ fẹ́ gbọ́, kí lẹ fẹ́ mọ̀ nípa ìlà kíkọ nílẹ̀ Yorùbá? Pàápàá jùlọ nílùú Ọ̀yọ́, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé ìparí. Nígbà tá a máa mú ìtàn tó rọ̀ mọ́ àṣà ìlà kíkọ wá fún yín nílẹ̀ Yorùbá. Ó yá o, ẹ jẹ́ á lọ. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé láti kànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo àwọn fídíò tí a mú wá fún yín lórí ìkànnì yìí, gbogbo yín la kí o. Ẹ̀yin tiwa lórílẹ̀‐èdè Nàìjíríà, a kí yín, ẹ ṣé, a dúpẹ́. Bákan náà la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé, ẹ̀yin tẹ́ wà láfíríkà, ẹ̀yin tẹ́ wà ní Europe àti ẹ̀yin tẹ́ wà ní àwọn apá ibòmíì lórílẹ̀‐èdè Nàìjíríà ní àgbáyé. A kí yín o, ẹ kú ìfẹ́, àmọ̀rírì yín, ìfẹ́ iná ìfẹ́ náà kò ní kú o. Iṣẹ́ wa kò sì ní dìṣẹ́, àní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ, ẹlẹ́ni kò ní kéré iṣẹ́ tá a bá ṣe láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá òun náà ni wípé a fẹ́ sọ ọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn àṣàlẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé tá a bá ń sọ nípa àṣà àti ìṣẹ̀ṣe, Yorùbá gan ló ní àṣà, òun ló ní ìṣẹ̀ṣe. Kódà láàrin àwọn ìlú míì, orílẹ̀-èdè míì lágbàńlá ayé, àwọn orílẹ̀-èdè míì wọ́n máa ń gbóṣùbà, wọ́n sì máa ń kan sáárá fún ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ti ọ̀rọ̀ alásàdé. Ní orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá òun ni àwọn orílẹ̀-èdè àgbáyé míì òun ni wọ́n bọ̀wọ̀ fún jù, ni wọ́n gbóríyìn fún nípa àmúlò àṣà àti ìṣẹ̀ṣe. Kí wá ni àṣà ilẹ̀ Yorùbá tí a fẹ́ mẹ́nubà lénìí, tá a fẹ́ ṣàlàyé? Òun náà ni àṣà ìlà kíkọ. Ìlà kíkọ. Ọ̀rọ̀ Yorùbá kan ló ní títa ríro làá kọlà, tó bá jiná tán á dòge. Nínú ìwádìí wa, àbọ̀wádìí jẹ́ ká mọ̀ wípé lára ẹwà ni ìlà kíkọ wà nílẹ̀ Yorùbá, tàbí ìlà bíbù. Àwọn kan máa pè ní ìlà bíbù, àwọn kan máa pè ní ìlà kíkọ, kódà àwọn kan máa pè ní ìlà wíwà. Wọ́n ní ìwọ sí àwọ̀ làsójú báyìí, lágbájá bu làsójú, tàmẹ́dó kọ làsójú. Ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni, nínú kéèyàn wà tàbí kéèyàn kọ́ tàbí kéèyàn bùlà. Ìtẹ́ bá ti pè é nínú mẹ́tẹ̀ẹ̀ta ni. Àti wípé láti ìgbà láéláé òun ni àṣà ìlà kíkọ àti bíbù ti wà nílẹ̀ Yorùbá gan. Nínú àbọ̀wádìí wa, ó yé wa wípé àmì lásán ni àwọn ìran míì máa ń fi ìlà kíkọ ṣe nílẹ̀ Yorùbá, kó tó wá padà di ẹwà láàrin wọn lóde òní. Lára àbọ̀wádìí wa tí a ṣe, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé a máa ń ṣe ìwádìí ká tó mú ọ̀rọ̀ tàbí ìtàn kan wá lórí ìkànnì yìí, torí pé èyí tí í ṣe òdodo ọ̀rọ̀ àtòtítọ́ ọ̀rọ̀ òun náà ni a fẹ́ máa mú wá fún yín lórí ìkànnì Otasansan TV. A ṣèwádìí láti mọ ìtàn tó rọ̀ mọ́ ìlà kíkọ ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Nínú àbọ̀wádìí wa la ti gbọ́ wípé ìyàwó Aláàfin ọba Ṣàngó nígbà náà
ló pàṣẹ wípé kí wọ́n ṣe àmì sí ojú ọ̀kan lára àwọn ẹrúbìnrin rẹ̀ tó ṣe àṣemáṣe tó ṣàgbèrè ní ààfin Aláàfin ọba Ṣàngó nígbà náà. lẹ́yìn tí wọ́n na ẹrúbìnrin yìí tí wọ́n nà bíi kó kú bíi kó má jí mọ́ ni ìyàwó Aláàfin olórí Aláàfin ọba Ṣàngó yìí ló tún pàṣẹ pé kí wọ́n dá ọgbẹ́ sí i lára láti ba ẹwà ara rẹ̀ jẹ́. bó tiẹ̀ jẹ́ wípé ẹrúbìnrin yìí ó rẹwà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọmọbìnrin tó rẹwà dáadáa ni, ṣùgbọ́n dípò kí ẹwà ẹrúbìnrin yìí bàjẹ́, ọgbẹ́ ojú rẹ̀ tún bọ̀ bu ẹwà kún ni. ẹrúbìnrin yìí bá kúkú sọ ọgbẹ́ ojú rẹ̀ yìí, ó bá kúkú sọ doge, ó sọ dẹwà. látìgbà náà ni àṣà ìlà kíkọ́ ti di ohun tó ń gbilẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin títí di òní. nínú ìtẹ̀síwájú ìwádìí, àbọ̀wádìí fi yé mi wípé lásìkò tí àwọn ìran Yorùbá máa ń ṣòwò ẹrú ni àṣà ìlà kíkọ́ ti bẹ̀rẹ̀ gan-an. a gbọ́ wípé kí àwọn olówó ẹrú lè máa dá àwọn ẹrú wọn kan mọ̀ yàtọ̀ sọ́mìí ni wọ́n fi máa ń kọ ìlà sí ojú ẹrú nígbà náà. bóyá èyí ló sì fà á tí ìran Yorùbá fi fún ìlà kọ̀ọ̀kan ní orúkọ lóríṣiríṣi. lára oríṣi ìlà tó wà nílẹ̀ Yorùbá la ti rí gọ̀m̀bọ́ tó wọ́pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́, abàjà tó wọ́pọ̀ nílùú Ọ̀yọ́. abàjà yìí gan-an, ìlà àbàjà yìí ló wà lójú ọba Aláàfin Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta tó gbéṣẹ̀ Aláàfin tìlú Ọ̀yọ́. ìlà àbàjà yìí gan ló wà lójú bàbá, ló wà lójú kábíyèsí. oríṣi ìlà kíkọ míì láti rí pélé, ìyẹn tó wọ́pọ̀ láàrin àwọn Ìjẹ̀bú. pélé tí àwọn ìran Ìjẹ̀bú máa ń kọ náà máa ń pè ní pélé Ìjẹ̀bú. pélé tí àwọn ìran Ìjẹ̀ṣà máa ń kọ ni wọ́n ń pè ní pélé Ìjẹ̀ṣà. nígbà tí pélé táwọn ìran Ifẹ̀ tí wọ́n máa ń kọ ní tiwọn ni wọ́n ń pè ní pélé Ifẹ̀. lára oríṣi ìlà kíkọ nílẹ̀ Yorùbá láti rí Òwu tó sì wọ́pọ̀ láàrin àwọn ìran Abẹ́òkúta, àwọn Ẹ̀gbá nípínlẹ̀ Ògùn. ìlà Òwu yìí òun ló wà lójú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan, ìyẹn ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́. ìlà yìí ló wà lójú Olúṣẹ́gun Ọbásanjọ́. kódà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí àwọn oníròyìn tí wọ́n ṣe fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà kan nípa ìlà ojú rẹ̀, bàbá ní àwọn èèyàn gan kì í mọ̀ wípé ìlà wà lójú àwọn àfi ìgbà tí wọ́n bá tó súnmọ́ àwọn dáadáa tàbí táwọn bá tó sọ pé àwọn kọlà, pé ní àwọn èèyàn tó máa ń mọ̀ wípé ìlà wà lójú àwọn, ìyẹn ìlà Òwu táwọn ará Ẹ̀gbá tí wọ́n máa ń kọ. lára àwọn oríṣi ìlà kíkọ tó tún wọ́pọ̀ láti rí Bàmú, Jàǹgbàdì, Túre, Mándè àti àwọn míì. ìlà kíkọ. ìbéèrè tí ó tún wá yẹ ká mọ̀ bíra wa ni wípé ṣé gbogbo àwọn ọmọ tí ìran wọn máa ń kọlà nílé tí wọ́n ti bí wọn, ṣé gbogbo wọn ló wá máa ń kọlà ni? nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni wípé ṣé bó ṣe jẹ́ wípé ìran Ọ̀yọ́ ló máa ń kọlà àbàjà, ṣé gbogbo ọmọ ìlú Ọ̀yọ́, ṣé gbogbo wọn náà ni wọ́n máa ń kọ ìlà àbàjà sójú?
ṣé bó ṣe jẹ́ wípé ìran Ògbómọ̀ṣọ́ àwọn Ògbómọ̀ṣọ́ ni wọ́n máa ń kọlà gọ̀m̀bọ́, ṣé gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ṣé gbogbo wọn náà ni wọ́n máa ń kọlà gọ̀m̀bọ́? Àbọ̀ wádìí jẹ́ ká mọ̀ wípé àwọn àkọ́bí ọmọ pàápàá jùlọ àwọn àkọ́bí ọmọ lọ́kùnrin tíyàwó kan bá bí ni wọ́n máa ń kọ ìlà sí lójú nílẹ̀ Yorùbá. Ọgbọ́n tí wọ́n tún máa ń lò ní wípé ẹni tí ò bá kọ sójú ọmọ rẹ̀ yóò kọ sí ikùn ọmọ. Ìyẹn ni pé àkọ́bí ọmọ tí kò bá sílà lójú rẹ̀, ẹ wò dáadáa, ó gbọ́dọ̀ wà níkùn irú àkọ́bí ọmọ lọ́kùnrin bẹ́ẹ̀ ní àwọn ìlú tàbí ìran tí wọ́n máa ń kọ ìlà. Kódà Yorùbá gbà wípé àkọ́bí ọmọ ọkùnrin tí ò bá kọ ìlà kìí sọmọ ọkọ, wọ́n sì máa ń pe irú ọmọ bẹ́ẹ̀ ní ọmọ àlè. Bóyá lẹ mọ̀ wípé iṣẹ́ ìlà kíkọ sójú yìí làwọn kan yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n mú bí iṣẹ́ òòjọ́. Àwọn tí wọ́n máa ń kọ ìlà sọ́mọ lójú tí wọ́n yan iṣẹ́ ìlà kíkọ láàyò la máa ń pè ní olólà. Olólà lórúkọ tá a máa ń pe àwọn tí wọ́n yan iṣẹ́ ìlà kíkọ sọ́mọ lójú láàyò nílẹ̀ Yorùbá. Ẹ wò ó, ibi láti dánu dúró nípa ọ̀rọ̀ ìtàn tó jẹ mọ́ àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan wo ni wọ́n fi máa ń kọlà? Kí ni àwọn èròjà tí wọ́n fi máa ń kọlà? Bó ni wọ́n ṣe máa ń kọ? Ìgbà mélòó ni ìlà máa ń lò lẹ́kẹ̀ẹ́ ọmọ kó tó jiná? Báwo ni wọ́n ṣe máa ń ṣe ìtọ́jú ìlà kíkọ? Nínú fídíò míì láti máa mú àwọn ìdáhùn sáwọn ìbéèrè yẹn wá fún yín. Ẹ̀yin sáà máa tẹ̀lé wa lórí ìkànnì yìí kẹ́ máa wo àwọn fídíò tá a bá ti mú wá fún yín lóòrèkóòrè nípa ìtàn, àṣà, ìṣe, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ wò ó, ẹ jẹ́ kí n máa sọ fún yín wípé nínú apá kejì ìtàn tó rọ̀ mọ́ ìlà kíkọ nílẹ̀ Yorùbá, ó ní a ti máa mú ọ̀rọ̀ wá fún yín láti ẹnu àgbàlagbà kan tí wọ́n yan iṣẹ́ ìlà kíkọ láàyò tá a mọ̀ sí olólà. Báwo ni iṣẹ́ ìlà kíkọ, báwo ni àṣà ìlà kíkọ ṣe rí láyé àtijọ́, báwo ni ó ṣe rí láyé òde òní, àti àwọn ọ̀rọ̀ tó rọ̀ mọ́. Ẹ̀yin náà ẹ má gbàgbé o láti fi àwọn ìbéèrè yín ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Àwọn ìbéèrè tí ẹ fẹ́ ká bi bàbá olólà léèrè, ìyẹn bàbá tí wọ́n yanṣẹ́ ìlà kíkọ láàyò, àwọn ìbéèrè wo lẹ fẹ́ ká bi wọ́n? Ẹ fi ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. A sì kà á kọ sílẹ̀, a sì bi bàbá olólà tí wọ́n yan iṣẹ́ ìlà kíkọ láàyò, a sì mú wá fún yín nínú apá kejì ìtàn yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ọ̀rọ̀ tuntun, ètò tuntun, ìtàn tuntun wá fún yín lórí ìkànnì Otasansan. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.